àlọ́ ìjàpá asín àti ọ̀kẹ́rẹ́ òun náà la sì ń tẹ̀síwájú nínú ẹ̀. Nígbà tó yá ara wa ní ọ̀kẹ́rẹ́ inú wa bí ó wá lahùn ó ṣe bẹ̀rẹ̀ sí ní bú asín nìyẹn ara asín náà wá gbà mọ́ wọ́n wá ń tàpóró gan. Tábà ní wọ́n ń tàpóró gan kí ni ìtumọ̀ tàpóró gan? Ìtumọ̀ tàpóró gan ni pé wọ́n wá ń ta ohùn síra wọn wọ́n jọ ń bú ara wọn. Ìtumọ̀ tàpóró gan nìyẹn, wọ́n jọ ń bú ara wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní tàpóró gan. Nígbà tó yá ó kúrò ní oníyẹ̀rẹ̀yẹ̀rẹ̀ wọn wá fi ohùn bára wọn jà mọ́. Nǹkan tá fi ń bára wọn jà nísìnyí wọ́n wá yọ ẹ̀ṣẹ́ sí ara wọn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lura wọn gbà gbì gbù. Asíndẹ̀rẹ̀ ó kéré sí ọ̀kẹ́rẹ́ ọ̀lẹ ni kò lè jà agbára ẹ̀ ò ká ọ̀kẹ́rẹ́ agbára ẹ̀ ò ká wọ́n sà ń jà wọ́n ń jàjà yẹn. Ọ̀kẹ́rẹ́ ló lè lu asín ó lù gidi ó lù tìkára. Nǹkan tá sílẹ̀ ń sá fún náà tẹ́lẹ̀ nìyẹn pé ẹni yìí ọwọ́ ẹ̀ dùn mí. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní mú wọn àwọn tó máa là wọ́n nílà akọ. Tá a bá sọ pé wọ́n là wọ́n nílà akọ ìtumọ̀ ìlà akọ ni pé ká máa gbèsè nìkan lẹ́yìn ká máa bóyá mú adọ́gbọ́n mẹ́nìkan lọ́wọ́ kẹ́nìkejì bá lè lù dáadáa. Ẹni tó máa là wọ́n ní ìlà gidi ẹni tó máa là wọ́n nílà akọ wọ́n sà ń là wọ́n lóríṣiríṣi. Ó wá ta sí ìjàpá létí níbi tó wà níbi sọ tiẹ̀ tó ti ń ta àwo. Wọ́n wá ní ìjàpá asín àti ọ̀kẹ́rẹ́ máa ń jà ló bá sáré lọ ó kàn gbé igi dání ni ó bá gbé igi dání ó fẹ́ fi là wọ́n. Ẹ jẹ́ mẹ́nu dúró náà nítorí ìdí èyí gbogbo ibi tí ẹ bá ti rí fídíò Culture by Àdí Ànádé ẹ like ẹ comment ẹ follow paríparí ẹ share iṣẹ́ wa kó gòkè bí ẹ ti ń ṣe bẹ́ẹ̀ iṣẹ́ yín á gòkè lágbára Elédùà. Ó jà.